TikTokers, especially àwọn Yoruba TikTokers kan. Àwọn tí wọ́n rò wípé àwọn ti ní very big platforms. Tó jẹ́ wípé platforms wọn, a lot of people ló máa ń gather wá síbẹ̀ láti wá ṣe, bóyá wọ́n wá gain nǹkan, láti wá learn nǹkan, láti wá kọ́ ẹ̀kọ́, láti wá polówó, láti wá solve problem, láti wá solicit for help. A lot of people started out with good intentions. Mo fẹ́ káwọn èèyàn wá sórí page mi, kàn wá get help, kàn lè jẹun, kàn lè ríṣẹ́, kàn lè rígbára wò, which is good. But tó bá ti ń di wípé àwa ni team kinní kan, àwa ni team kinní kan, ẹni báyìí èèyàn mi ni, ẹni báyìí ọ̀tá wa ni. Aim àti objective ti bàjẹ́. Aim àti objective ó ti bàjẹ́. And I have a lot to say because téèyàn bá wo àwọn people yìí tó bá ń sọ̀rọ̀, èèyàn máa wò pé the audacity, the strength tó fi máa ń push narrative. And then ọ̀tọ̀ ni pé àwọn tó wá ń fò kiri tí wọ́n wá sọ́dọ̀ ilé tí wọ́n á sọ tí wọ́n á máa push ẹ̀ sọ̀rọ̀ sígbà ṣàwó. Àwọn náà tún máa lọ sí another page. Wọ́n á tún máa sọ pé sọ̀rọ̀ ṣègbà ẹni báyìí ó ń bu ẹ lọ́wọ́lọ́wọ́ ń sìn, ó ń sọ báyìí sí wá lọ wò ó. Wọ́n á máa fi orí àgbò méjì, wọ́n á fi máa gbára wọn lọ́dún lóró. Ẹlòmíì ò lè sọ pé òun fi ìfọ̀kànbalẹ̀ ṣọdún torí wípé àwọn kan ń bára wọn jà lórí TikTok. Kí ni reason tóyìnbó ṣe ṣe TikTok? Ṣé torí ìjà ni? Ṣé torí pé tínú bá ti ń bí wa nínú ilé ká ya bọ́ta? Ọkọ mi ti ṣẹ̀ mí, mò ń gbé lórí TikTok. Ẹbí mi ti ṣẹ̀ mí, ọ̀rẹ́ mi àtijọ́ ṣọ̀rẹ́ nǹkan. Gbogbo ẹ̀ kàn wá di rúdú jágbá rúdú, kò tiẹ̀ wá lórí, kò nídìí. It is difficult to find someone you can follow consistently for some time and keep finding value. Because at the end of the day, ẹni yẹn máa disappoint ẹ. Either kan push ẹ or kó ń gan push ara ẹ. K'Ọlọ́run máa ṣọ́ wa. Now, èmi ò sọ pé mi gbọ́n jù o. Mi ò dẹ̀ sọ pé mo mọ̀ jù. But àwọn kan wà téèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún. Especially ẹ̀yin tẹ́ ní big platforms. Tẹ́ feel pé àwọn èèyàn ń gather, èèyàn ń pọ̀. Èmi ò really ní big platform. Èmi ò dẹ̀ ráyè kéèyàn sùn sórí TikTok, kéèyàn wà ńbẹ̀ látàárọ̀. In fact, going live for me is like bí ìgbà téèyàn gbéṣẹ́ lé mi lọ́wọ́ ni going live. I don't remember going live. Mi ò rò pé mo go live gan lọ́dún yìí. Mo ò ráyè. But àwọn tó ní nǹkan tó ń wá ńbẹ̀, it's no problem. And if you're affecting people positively, I'm also supporting you. Good. But àwọn kan wà tẹ́ máa ṣọ́ra fún. Àwọn làwọn guest sọnù. Àwọn guest tó ṣe wípé òjá nílé onílé bó tiẹ̀ lẹ́yìn. Tẹ́ bá dórí dórí page àwọn míì, tẹ́ bá wọn bí tó ti ń ṣe guest, àwọn náà máa instigate ẹni yẹn. Olórí kiri kan ni wọ́n, elékiri kan. Gbogbo èébú tẹ́ gbọ́, ẹnu àwọn guest yẹn lẹ ti máa gbọ́. Wọ́n á máa instigate host. Wọ́n á máa sọ pé kó máa bú lágbájá, kó máa bú ẹni tí ó ju ìyáláyà ẹ̀ lọ, wọ́n á ní kó bú. Ẹni tí ò ń ṣẹgbẹ́ ẹ̀, tí ò tiẹ̀ mọ̀ rí, tí ò ṣẹ́ gan, wọ́n á ní kó bú. Tó bá wá bú, tẹ́ bá wá lọ wo page àwọn guest, ó clean jù. Page àwọn guest ló clean jù. Ẹ rí pé lómi lórí page ẹ̀, àdúrà nìkan lẹ máa rí. Peace, prayer, ọ̀rọ̀ bóyá ó ń lọ sí ibi tó ti ń jọ́sìn, ọ̀rọ̀ òun àtàwọn ẹbí ẹ̀, òun àtàwọn ọmọ ẹ̀, ibi tó ti rọra ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò sí any toxicity. But they will bring toxicity to the page of the host. Host tí ò bá ti fọpọlọ sí, tí ò slow down kó wo pé èmi nìkan ni gbogbo aráyé ń focus on, èmi ni gbogbo aráyé ń bú, èmi ni gbogbo aráyé ń bájà, orúkọ mi láráyé ń pè. They will not call the people you are hosting that are giving you fire. Orí page ẹni ìjà ti ń ṣẹlẹ̀. Orí page ẹni chaos wà. Orí page ẹni wàhálà pé ẹni yìí ó oníjàngbọ̀n ni o, ẹni yìí ó ẹni like wàhálà, ẹni yìí ó ń ṣépè, ẹni yìí orí page ẹni. Once they drop from that page, they go back to their peaceful life. They go back to their own enjoyment. They go back to a life without problem.
Meanwhile, once you come live, they are back on your page. Pẹ̀lẹ́, má dá wọn lóhùn, a máa fún wọn horror for horror, a máa fún wọn fire for fire. Ẹ jẹ́ ká fọpọlọ ṣe. Gbogbo èèyàn ti sọ Yorùbá ẹ ṣọ́ra yín. Wọ́n bá pèèyàn lábí fún ràìràì, ó yẹ ká pà fún wa mọ́ o. Kì í ṣe dandan ni kéèyàn ṣọ̀rẹ́ orí afẹ́fẹ́. Kì í ṣe dandan ni kéèyàn sọ pé dandan ẹni tí mo bá meet tí mo like a gbọ́dọ̀ wá dọ̀rẹ́. Ẹ jẹ́ ká máa fúnra wa láàyè. And tá a bá ń jà, ẹ jẹ́ kí ìjà yẹn, ẹ jẹ́ ká máa fààyè sílẹ̀, ká máa rántí ìgbà tó ń dà. Pé okay, ẹni bí mi nú ó ṣẹ̀ mí o, mi ní fọ́ lójú pọ̀ tán. Because it doesn't matter how much you say and how much harsh words you throw. The fact remains wípé ẹni jà. And the hurt kò ní jù bẹ́yẹn náà lọ. Ibi tó bá dé náà ló dé. If you understand what I'm saying. Òun ló sọ pé, èmi ni mo wá sọ pé, òun ló fún mi lówó kó wá gbowó ẹ̀ padà. Kìnìkan kan, mo help ẹ̀ ńgbà kan báyìí. Gbogbo yẹn kò matter mọ́. Àwọn ọ̀tá yín kan máa wá fi yín ṣe ẹlẹ́yà. Ẹ wá doníyẹ̀yẹ́. Gbogbo nǹkan tẹ́ ṣe fúnra yín for over a number of years. Ẹ rubbish ẹ̀ in 1 minute. Pẹ̀lú pé kí ló ṣe gan? Kí ni gan? Yorùbá TikTokers. Ìjọ́ wo lẹ rí òyìnbó méjì tán lọ ń dig ara wọn up? I don't like her. She did that. She did that. Ṣé ìgbúrò wọn? Àwa nìkan iná ni. Wọ́n bá ti gba nǹkan báyìí, wọ́n ní àlàsódì. Dára oko máa ń lajú. Tó bá ti lajú báyìí, tọ́dẹ̀ ti gbéṣẹ́ lé yín lọ́wọ́ sí wọ́n ti ní kẹ́ máa ṣe TikTok. Àtẹni tó tó yín, àtẹni tí ò tó yín, oníkálukú àwa bẹ̀rẹ̀ sí sọ tiẹ̀. Ẹlòmíì tiẹ̀, àwọn pọ́blẹ́mù tiẹ̀ làwọn aráàlú òyìnbó. Àwọn aráàlú òyìnbó, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Kò síbi tí ṣe ò sí. Ó wà ní Lẹ́kì, ó wà ní Gbàǹjà. Kò síbi tí wọ́n ti kí ń bojú ara wọn jẹ́. Kò síbi tí wọ́n ti kí ń betray. Ẹ jẹ́ kó ní kálukú fọpọlọ sí. Ẹ jẹ́ kó ní kálukú rò wípé nǹkan tó bá lè ṣe tí o lè defend, má wulẹ̀ ṣe. Nǹkan tó bá máa sọ níwájú ẹnìkan tó bá lè sọ lójú èèyàn 10, àbí tí wọ́n bá pè é pé kí ló sọ lẹ́ẹ̀kan yẹn tó bá ti lè sọ, keep it to yourself. Because ẹni tó rò wípé ará ilé mi ni, even tí n bá sọ lójú ẹ̀ ó máa understand, ó lè lo against ẹ lọ́jọ́ iwájú. Kò dẹ̀ ní more intention. Sometimes you might have a good intention. Sometimes you might not mean any harm. Because téèyàn bá pèèyàn lọ́lọ́rọ̀ èèyàn, you should be able to tell them anything and they will understand where you are coming from. But tó bá ti di pé ẹni tó pè lọ́lọ́rọ̀, ó ti ń ka ọ̀rọ̀ ẹ pé ẹni yìí, ó fẹ́ ṣèkà. Ọlọ́rọ̀ ẹ yẹn kò really reason on your level. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà yín. So ẹ fúnra yín ní ọ̀rọ̀ sọ. Ẹ dẹ̀ jẹ́ ká fọpọlọ sí, ẹ jẹ́ ká rọra ṣe. Ọdún là ń ṣe, ọdún ayọ̀ ni kí gbogbo wa ṣe. Ẹ má jẹ́ ká rò wípé dandan a gbọ́dọ̀ máa jà, a gbọ́dọ̀ máa rí wàhálà, a gbọ́dọ̀ máa ṣépè, a gbọ́dọ̀ máa fi kiri ẹnìkan ṣe yẹ̀yẹ́. It is too popular among Yoruba people. It is too popular. And a lot of people look up to Yoruba people. They look up to your culture, your beautiful way of life. Ibi ìjà iná ni. Ibi èpè iná ni. Ibi èbú iná ni. Ibi àìní respect fúnra ẹni náà ni. Wọ́n á ní TikTok is a leveler. Everybody jí kíní kan. Mo mọ nǹkan tí mo tó, oníkálukú dẹ̀ mọ nǹkan tó tó nílẹ̀. Tá a bá wá mọ nǹkan tó oníkálukú tó, kó oníkálukú má kọjá ààyè ara ẹ̀. Ká dẹ̀ má rò pé torí pa ti wà lẹ́yìn kámẹ́rà, kò sẹ́ni tá a lè bú, kò sẹ́ni tá a lè sọ, kò sí nǹkan tá a lè ṣe. Torí ọjọ́ kan wà tó ń pè ní day of reckoning. Wàá wá sọ ọ̀rọ̀ yẹn. Ó lè jẹ́ pé ẹni tó sọ sí gan kọ́ ló máa react. Àwọn tí ò kàn náà máa lo against ẹ̀. Ẹ jẹ́ ká fọpọlọ ṣe. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣọdún ayọ̀. Kó ní kálukú lọ ṣọdún ayọ̀. Káwọn commenters sọnù àtàwọn guests sọnù tí wọ́n ní fa wàhálà lórí page wọn. But wọ́n á lọ máa dáná, wọ́n á lọ máa rúná sí lórí page àwọn ẹni ẹlẹ́ni. Ẹ jẹ́ káwọn náà lọ sinmi. Ẹ̀yin tẹ̀dẹ̀ ní big pages. Ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. Ẹ calm down. Ẹ farabalẹ̀. Draw back a little bit. Give people at least arm's length. Keep them at arm's length. When you keep them at arm's length, wọ́n ní